ti máa ń gbọ́ tí mo máa ń pariwo Dombuzo supplier wa tó ń gbé original ọjà fún wa. Dombuzo rẹ̀ náà. Ẹ jọ̀ọ́ kí ta ni Dombuzo náà? Tí máa cross Dombuzo, ta ló bí yàrá ìjà ẹ̀ kí ni Dombuzo fẹ́ ṣe fún mi? Owó inú àbẹ́tẹ̀ mi wá o wá ń sọ kábàkàbà. Èmi Àṣàkẹ́ ọlọ́jà. Àtúrí ọmọ ẹni tí ò sún ọ ṣe. Wọ́n ara yẹn ló ṣẹlẹ̀. Ó farabalẹ̀ ní tó ń pọ̀. Ó kàn kó síwájú, ó tún kó sẹ́yìn. Ọmọ ẹ̀lẹ̀ ó gára òkú. Headmaster, wájú ilé ẹ̀ la wà yìí. Wojú mi dáadáa. Ìwọ. Látẹ̀ni lọ, mo kọ̀ ẹ́ ní bàbá. Yorùbá sọ̀rọ̀, wọ́n ní ẹ̀dìẹ̀ dàn lóògùn àfọlẹ́yìn. Níbo ló lọ? Asakẹ́jọ́! Ìbílẹ̀! Sọ̀rọ̀! Ọjà! Baby, you want to be a teacher? That's about 7 years ago. Mo ti parí ẹ̀ rárá gbà yẹn ọkàn tí ẹ̀ kọ́ tí ò ní mí ní rárá báyìí ó ní ẹ̀. Mo fast. Ọ̀rẹ́ mi kan ló ṣe é gbà so ṣe náà kí ọ̀sẹ̀ sí nígbà tó parí ẹ̀. Oh, like they used to say,
kéré díẹ̀ gbà yẹn náà. Ìwọ́n ló bá lọ sọ pé wọ́n ti develop sí. Àbí kan tó kà ló ń sọ fún mi. Well, anyone of the team. Who is that, man? This company is getting better all the time. Yeah, you can say that. You can say that. Saheed. Yes, sir. How far? I'm try, sir. Báwo ni? Mọ́mí yín kọ́ nìbàdàn. Oh, I bet, sir. Oh, that's good. Thank you, sir. Olórí ẹbí ẹ dákun kí ló adé tẹ pé pípé pàjáwìrì kí ni ìṣẹ̀lẹ̀. Ìpè pàjáwìrì kọ́ ìpè ìdáná ìpè oríire ni. Ìpè oríire tèwo. A kú àmójúbà a kú oríire. Àmójúbà ta ni. Ntẹ́mi rí orí Adéyẹmí tó lọ lóyìnbó láti jọ àtòun àtọwọn àti àwo lédè kan gbogbo ẹbí ẹ̀ ní àtijọ́ kóra wọn dé. Ṣé lè wà lóríire ṣé lẹ́hùn ní ìdùnnú. Oríire ìdùnnú ni inú ẹbí wa téèyàn lọ rìn àjò láti ìjọ ìta àgbúrò ẹ ọpẹ́ ní fọ́lọ́run bó ti ẹsẹ rí wálé láyọ̀ àtàlàbíà ìdùnnú ni oríire ni. Ẹ̀bẹ̀ mo gbà tó ti wá lébẹ̀ ẹ dákun ṣó béèrè wa. Nítorí ẹ ká dúpẹ́ lọ́dọ̀ náà àmọ́ iye èèyàn tó lọ sọ́hùn tí wọn ò rí yẹn tí wọn ò gbúrò tí wọn ò tiẹ̀ mọ̀ bóyá wọn rán sọ̀rọ̀ ní bóyá nǹkan lọ ṣẹlẹ̀ sí eléyìí yóò sì wà á dé ẹni tí mo sá pé ọ̀fọ́n ni lọ́ọ́ bá ń rí aríọrí ṣàlàyé fún ká lọ kojú kan ìwọ àtẹ̀mí àtọ̀hún ká lọ kí kojú bẹ́ẹ̀ lọ. Ká lọ kí kárẹ̀ kí ẹ kò burú kò burú olórí ẹbí ẹgbà ti wí náà. ọ̀dà fún tó bá ti àdọ̀là tó bá ti yé ìfẹ́ ká lọ. lọ́la ti lé wọn. á lọ olórí ẹbí bá ti wí bá ti ṣe náà nù kò burú mo gbọ́ sẹ́. Gbogbo nǹkan tí mo ti ń fi pamọ́ fún yín tí mi fẹ́ sọ ó ti dé stage tí màá sọ fún yín báyìí. Ìtorí ẹ̀ ni mo ṣe pè yín. Daddy, kí ni? Wá ǹjẹ́ mo reason tí mo fi kó gbogbo yín kúrò ní Amẹ́ríkà tí ẹ fi wà lé báyìí. Okay, good. Lọ́tọ̀ abroad wà òkè gan owó wà ń bẹ fún ẹni tí ó bá mọ owó ẹ̀ lọ́tún ló sì káàkiri but gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé ilé làbọ̀ sí mi kò abroad wà òkè gbogbo nǹkan tá a bá nílò yẹn títọ̀ yẹn ni ohun tá a bá ní bí títí wa ni kò síbi tó fẹ́ lọ so nípàdé yìí èmi àti mọ́mì yín ti ń plan lórí ẹ̀ tipẹ́tipẹ́ so àti ní company kan iléeṣẹ́ kan tí a ṣe tí a dẹ̀ ti parí ẹ̀ báyìí ń sìn òun la máa ń jáde fún ní ojoojúmọ́ yẹn ká lè expect ẹ̀ àwọn tó fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ àwọn ẹ̀dẹ̀ ti handle in fact kò wọ́n ti rán ọ̀nà díẹ̀díẹ̀ but èmi ò ní interest láti wà ń bẹ̀ ìyá yín gan ò ní interest láti jókòó ń bẹ̀ ẹ̀yin ni mo fẹ́ fi síbẹ̀ Andrew Edward ẹ̀yin méjèèjì lè máa jọ ṣiṣẹ́ nínú bẹ̀rẹ̀ bébì mi ìwọ lọ síbẹ̀ tí ẹ business tó bá wù ẹ́ tó fẹ́ ṣe sọ́fẹ̀ mi máa establish ẹ̀ mi ò mọ tó wù ẹ́ kó fẹ́ tà mo ready. Wow, Daddy, mi ti ẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ mi mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lọ but mo really appreciate it God because ilé ìtẹ̀ ó jẹ́ nǹkan tí mi expect but let me promise you this, Dad, I need disappointing adema ṣe bí iṣẹ́. Thank you so much, Dad. Promise me inú mi dẹ̀ dùn bí wàá ṣe bí iṣẹ́ dó mi ò ní fi yín lẹ̀ náà wọ́n ti inú mi dùn ṣàlùyẹ.
mo lérò pé gbogbo nǹkan sí dáàdì sí lórí wa torí gbogbo questions tẹ́ ń bi mí ká tó kúrò l'Amẹ́ríkà reason tí dáàdì ṣe mú wa bọ̀ ń bí kí la fẹ́ wá ṣe kí la máa ṣe gbogbo ẹ̀ ní dáàdì ti explain báyìí ẹ wá fi mí lọ́rùn lẹ̀ báyìí àbí. But Dad, this is a very big opportunity for us. Me the nepa offering, you know me do confile you, and you know what? For real, more deliberate to allow to share any company Daddy. And wait for what? Even me, you wait that you see you around me. Yes. You're a problem. No, you're a problem for mommy. Oh yeah, if you run no business to the machine, láàrin sí ọ̀la tó bá dẹ̀ ro. Èmi àti yé abẹ wà ọ̀tọ̀ bàbá ta. Tó ti yẹ ẹ̀sìn. Thank you. Àbí kó máa ta underwear. Shore shika laye erora she nígbà tí a ṣe ìpàdé lánàá láàárọ̀ ibẹ̀ ni olówó ti ta wá pé o ti dé sí Nàìjíríà ìyẹn ló gbé wa dé ìlú bá. Mo ti dé àti dé o ṣé dáadáa la bá yín. Àlàáfíà rẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sá. A máa mọ rírì oore yín gbogbo lé ní ká dúpẹ́ lọ́wọ́ yín wọ́n láwọn mọ rírì gbogbo nǹkan tó ẹ ṣe fún wa pápá títí wa tẹ bá a dà lọ́dà àti street light tẹ ṣe fún wa wọ́n ní ká kí n ká dúpẹ́ wọ́n láwọn mọ lóore o wọ́n lè máa lọre ẹ máa bọ̀rẹ̀ pójú òní tí wọn gbówó rẹ̀ ní wọ́n yín àbí bẹ́ẹ̀ kan. Bẹ́ẹ̀ni ẹ ṣe lọ ṣẹlẹ̀ gbogbo nǹkan tí a ṣe yẹn ó tọ́pẹ́ lóòótọ́ kò rẹ̀ tó tọ́pẹ́ lọ́dọ̀ èmi àti ìyàwó mi torí kí láǹfààní pé a ní a ò ṣe Ọlọ́run fún wa láǹfààní láti nílé ìnìní àfi ká dẹ̀ gbìyànjú láti ṣe fún àwọn èèyàn wọn láṣìṣe tá a ṣe yẹn. Ẹ̀yin lè mọ yẹn sá olówó pọ̀ ládùúgbò wa yìí tí pé owó tí wọ́n tán ní káwọn jẹun kébi ó pọ̀ mọ́ ẹlòmíì sùn. Púpọ̀ àwọn tẹ̀lé wò kan lówó yẹn ẹlòmíì ò nínú orúkọ lẹ́lòmíì ní súnmọ́ wọn tó. Sẹ́rí ń tẹ́sí fún wa yìí ó jọ wá lójú ó jọ gbogbo wa lójú ó sì ṣàǹfààní fún gbogbo wa pápátá ládùúgbò yìí nígbà tí ìṣe pé bóyá ẹgbẹ́ igbá òṣèlú kankanlẹ̀ débi táwọn ẹ̀pọ̀ tẹ́ ń dùn ní tó jẹ́ kẹ́ ẹ sí gbogbo lé ní ká dúpẹ́ wọ́n láwọn mọ̀ lórí wọ́n ní ẹ̀ mọ̀ lórí ẹ̀ mọ̀ borí wọ́n ní ẹ̀kọ́ bala nǹkan ìkéjò lẹ́sẹ̀ pé ẹ̀ ní ṣubú ara ẹ̀ ṣe àdúpẹ́ o. Àwa kò ṣe tiwa fọ́lọ́run ni ó kàn ohun èmi àtọkọ mi ká ṣe ni. Ìyá wa ojú ò ní tì àbí ẹ̀rí ìyàwó gidi lọ́dẹ ọkọ ẹ wá wo èméjì o èso ò ní yà yín ikú ò sì ní yà yín ẹ máa lọrí ẹ máa bọrí. Mẹ́jọ a nílò ẹni tí ó jẹ́ olóòótọ́ tó dẹ̀ ṣe fi ọkàn tán tí a lè sọ́dọ̀mọ tó lè máa bá wa ṣiṣẹ́ nínú ilé ń bì. Ti eyín mi ìfẹ́ pè wọ́n lọ́mọ ọ̀dọ̀ àbí housemaid báyẹn ó ti eyín àtẹni tó lè máa bá wa dúró ní ẹnu géètì yẹn. Ẹni tí ó mọ̀ sílẹ̀kùn tí ẹ máa wọlé tẹ́ ẹ máa jáde. Ẹ má wọrí ẹ fi yẹn dá èmi máa bá yín gẹ̀ẹ́tì wọn. Ṣé bó ṣe wí bẹ́ẹ̀ gẹ́lẹ́ láìpẹ́ láì jìnnà yóò ṣètò ẹ̀. Wọ́n ti fún wọn lómi náà ẹ máa mú tí. Mary kò ní fẹ́ ara ṣe ìṣòro ṣìkà láyé ẹ̀rọra ṣe. Ojú rẹ̀ rí láti yẹ ọdún yìí. Ẹ má bínú sí pé ọ̀hún yóò dàbí bí stress tí a máa ń go through lọ́yìn pọ̀ and just need to put a lot of things in place kó tó di pé àti ẹ̀ máa kó lọ́yìn wá sí ibi but àwa náà ti gbèsè nǹkan. Ní ayá mi ìdàgbà mi dé ẹkú àlọ́bọ̀ àwọn ọmọ mi ń kọ́. Àfíà nù. Ó sì dá ká fojú káwọn ọmọ ọ̀ká tó lọ. Wọ́n ṣe ń sùn. Wọ́n ń sùn o.
Wọ́n sì sùn bí sí ní lásìkò táwọn ẹ̀. Àwọn òkè wẹ́dà wa yàtọ̀ síra o. Wẹ́dà ó yẹ yàtọ̀ sí ti bí. Ẹ̀dẹ̀ kí táìmù yẹn náà tún yàtọ̀. So kò tí ì mọ́ra. Àwọn wàhálà tá a dẹ̀ go through nínú àwọn wàhálà play yẹn ó le díẹ̀ so wọ́n sì ní láti rest. Good morning, Dad. How are you? Ìkan náà ọmọ yín nìyẹn mi ò mọ̀ bóyá ìrántí ilé kékeré báyìí tí mo mú wá síbi àjọ̀dún yín gbà ẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ kúlé. Yorùbá ló yanrantí lẹ́nu ẹ̀ báyìí. Wọ́n gbọ́ Yorùbá sá. Yorùbá ni wọ́n máa ń sọ nílé torí bàbá wọn ò kí ń gbà kan sọ Òyìnbó nílé àfi ní school nìkan so Yorùbá la máa ń sọ sí wọn. Bẹ́ẹ̀ ni o àbẹ̀bẹ̀ kọ́ ni mo kọ́ ni wípé kéèyàn wà nínú ilé kó máa bọ̀ látòkè kó dẹ̀ kí àwọn tó bá ń bí pé ẹ kú ilé. Ẹ gbìyànjú òun náà ọmọ dáadáa sí ni ọmọ dáadáa ni. Pé ẹ ti ẹ̀ gbé èdè luwin lárugẹ dáadáa ni. Àmì wọn ó sì fi eyín tí wọ́n lẹ̀ wọ́n fọmọ wọn lẹ̀ wọ́n máa lọ fi pamọ́ ọlọ́mọ. Gbogbo ẹni báyìí ti ń dáyé ìwò ó ń tàn ti sọ lẹ́nu o. Ẹ́mbásì ti sọ lẹ́nu ọ sàpò ìyàkọ́. Kí wàá lórúkọ tiẹ̀? Edward ni ma. Edward. Ọlájìmí. Ọlájìmí. Jimmy lórúkọ ẹ̀ mà. Bẹ́ẹ̀ni. Jimmy, let's go to your room. Lọ sínú yàrá ẹ̀. Okay. Mom. Okay, darling. Ẹ ṣe lọ. Ara nǹkan tí a máa ń miss lọ́ọ̀ náà ni àwọn nǹkan tí ó máa ń fa ọkàn wa sílé láti máa wá ní gbogbo ìgbà rí. Ẹ gbọ́ pé mo dé o lẹ́yìn bàbá ìdẹ́ fi nǹkan tẹ́ ẹ ṣe sílẹ̀ o lẹ wá síbí ó jẹ́ nǹkan tí ó jẹ́ kí orí mi wú gan. Ṣé wá rí bí ẹ ṣe wá yìí èmi náà ti fẹ́ ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí tẹ́lẹ̀. Olórí ẹbí sà ẹ bá mi bi àwọn mọ̀lẹ́bí léèrè ẹ bá mi bi wọ́n léèrè mi ò fẹ́ mọ̀ bí a ṣe pọ̀ tó ẹ bá mi bi wọ́n pé kí ni nǹkan tán fẹ́ tẹ́nì kọ̀ọ̀kan fẹ́ mo rẹ́dí àti ṣe. Gbogbo ohun tí mọ̀lẹ́bí bá béèrè ó ṣe fún ọ. Iṣẹ́ ńlá ló ṣe o. Kódà ṣé n sọ tọrọ fún ọ bí a bá kó gbogbo èèyàn jọ nítọ̀lọ̀ olúbi tẹ́ ẹ lọ tó dé bóyá lẹ lè rí 2 àbí 3 tó lè ṣe tó ṣe. Lórúkọ gbogbo mọ̀lẹ́bí ọ̀hún ò ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó o ṣe o. Ṣé gan ẹ ṣe gan máa gbìyànjú agbára mi. Wọ́n tó dúpẹ́ torí wọ́n mọ̀ lóore. Ẹ ṣe gan mo mọ̀ pé ńgbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ́ ń sọ lọ́wọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀lẹ́ lójú ìṣẹ́jú 10 lọ. Aládéhùn lẹ̀ lèmi náà mo ṣe ti ń wo aago mo rí kó ti kọjá ìṣẹ́jú 10 gan tó sọ. Àfihàn ọ̀tàn ọmọlẹ̀ ní kó rí ráyè jókòó náà ọjọ́ àti ríra. Bébè jọ̀ọ́ bá mi lọ sókè lọ bá mi kó owó wá mo fẹ́ fún wọn lówó. Okay bẹ́ẹ̀ mo ń bọ̀ ma. Ẹ wo owó ilé tó wà níwájú wa kékeré lélẹ̀ ẹ̀sà. Ẹ rántí bí 8 years ago tí mo wá sí ọ̀dọ̀ yín mo mọ̀ pé máa ń dà kan sáyà. Egbò sí wà ń bẹ́ o. Ṣé kí bá yín wọ́ tító ti. Màmá kọ́ owó ni màá fẹ́ yìí máa fún yín lówó ẹ jẹ́ kí bá yín. Ẹ̀mí náà gbowó. Ẹ̀yin náà gbà á lọ kẹ́kọ̀ọ́ dà kan sáyà. Ẹ dákun ẹjọ ayọ̀ ọmọ lọlé ọ̀dọ̀ mi ká lọ pín wòye àbí ká àṣálì máa pín wọn lójú ọ̀nà. Pé wọn nǹkan tí lè tiẹ̀ sí pàtàkì sí mi èyí ni pé kíyèsí kankan tí Adéyẹmí ṣe mẹ́rin tí ọ̀dà rárá Adéyẹmí ní kíyàwó àwọn olóòkè kan lọ gbé wá fún owó tí ó fún àwa tá a jẹ́ bàbá rẹ̀ ẹ wà rí fún. Òun ò mọ̀ pé ó sọ̀rọ̀ ẹ wo ọmọ mi máa ń pèdè kan wọn ni ó downgrade wa Adéyẹmí downgrade wa. Tó ń jẹ́ downgrade. Èbó náà nù. Kéèyàn yẹ̀yẹ̀ wa ọwọ́ wa lẹ̀. Èèyàn wa kí ló dé tá a máa fi ẹ̀fẹ̀ lẹ̀ tá a máa palàpalà padà kí ló dé tá a ní tẹ̀ lọ́rùn. Bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n á jẹ sàrà ọ̀lọ́jọ́ wọnú sí àtàní ẹni ẹ̀mú wọn wá ní ìsìn ní àbíyọ̀.
ìyàwó lọ gbówó wá ó ní owó gbówó fún wa àti ẹni tó rí ó gbówó ebi káwọn ṣáà ti gbówó ni ó sì ti fún wa lówó. mo mọ̀ pé lórí ẹbí ò ní já sọ̀rọ̀ àmọ́ ìfẹ́ kẹ́ mọ̀ pé àrífín ni kí àbúrò tí a ọmọ ẹgbẹ́ wa kọ́ mọ̀ pé kí ìyàwó wọn lọ́mọ wa ṣé kí ìyàwó rẹ̀ mọ̀ pé wọ́n ń tọ́jú wa lèyìn o. ṣé kì í ṣàrífín. kì í ṣàrífín ẹ̀ tí ẹ̀ rí ìgbésí ayé táwọn alákọ̀wé ń lò ó mọ̀ yàtọ̀ sí tiwa yìí gbogbo ohun tó ń ṣe kò ní túmọ̀ sí ìgbàgbọ́ ẹ̀ sáà ni pé inú ẹ̀ ń dùn ó fẹ́ fún wa lówó ó sì fún wa lówó bí ó gbó oyún lé. èmi náà pẹ́ lè já sọ̀rọ̀ àmọ́ kódà lè ní wí. ọ̀rọ̀ làákàyè ni èmi náà ti rówó sí. owó ìwòwò àrífín ni tó bá ti di àárọ̀ ọ̀la kùtù háì báyìí wọ́n á ti ń jí báyìí mi ní òrìlẹ̀ ẹ̀yìn wọn àdáwò ìpadà tó bá wá fẹ́ fún wa lówó kóhùn fúnra rẹ̀ ọlọ́ mú fúnra ẹ̀kọ́ wá fún wa àbí bá nǹkan. owó ìwòlẹ̀ fẹ́ dá padà bí bá ń kọ́ ẹbí báwo lè ṣe máa ń wùwà bá ẹ bá kàpá kíyèsí yín sí ni ẹ pín owó ẹja pin ta. rárá a lè gbé owó ìmọ̀lẹ́ fún tẹ́ ẹ sọ̀hún èmi náà gbà tí ẹja dáwó padà. àwọn wà jẹ́ ọlọ́pọ̀. Shika laye erora she bolo ti wá lórí tán. Ilé bàbá ìlú Èbó ni. Ọlọ́run máa ṣe bàbá ìlú Èbó yìí náà. Ọlọ́run máa bá wa máa ràn bàbá ìlú Èbó yìí lọ́wọ́. Àmín o. Wọ́n ṣe ń ṣàánú gbogbo wa ní àdúgbò yìí, Ọlọ́run máa ṣàánú àwọn àti ìdílé wa. Màámi, ṣe rí bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà fún bàbá ìlú Òyìnbó yìí. Bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn ṣe ń ṣàdúrà fún un. Ẹni àdúrà ni bàbá ìlú Èbó. Àní kọ́lọ́n ṣáà máa ṣàánú fún wọn. Ilé bàbá olówó tó ń ṣílẹ̀kùn fòlè ibẹ̀ mo ti kọ́kọ́ fẹ́ lọ pọnmi tẹ́lẹ̀ àmọ́ ṣe náà gbà pa. Àwọn máa ti ẹ̀ wálé ayé mọ́yà àǹtí wọn. Omi tí Ọlọ́run fún wa lọ́fẹ̀ẹ́ tí wọ́n wá ń tì tó bá jẹ́ pé àwọn lọ́lọ́run àfikún máa rọ̀jò. Ẹ wá mọ̀ nǹkan tó máa ń jọ mí lójú nínú ọ̀rọ̀ wọn. Tó bá jẹ́ pé omi yẹn àwọn gangan lọ́lọ́run kí náà máa ṣe ná. Ṣebí nǹkan tí òye wọn ló pọ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń fi ògbẹ́ omi gbẹ̀yàn nílé ayé yìí Ọlọ́run máa fò ògbẹ́ omi gbẹ́ lọ́run o. Àfi ká máa ṣàdúrà fún bàbá ìlú Èyìnbó pé k'Ọlọ́run máa bá wa ṣàánú ẹ̀ àti wípé tá a bá ní irú bàbá ìlú Èbó yẹn 10 nílùú ìlú wa yìí ìlú wa ti dà. Bẹ́ẹ̀ ni o. Sir, àwọn òṣìṣẹ́ tí mo bá ní gẹ́ẹ̀tì. Okay. Okay. I introduce her. Oníbàyẹ̀ fún mi. Kàbírù lórúkọ tèmi. Èmi ni tẹ́ bá ń wá kíkanjú lójú ogun. Èmi ni jẹ́bẹ̀. Mo ní oògùn gan. Ìgbọ́dọ̀ máa ròyìn ara mi ni. Iṣẹ́ rí ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yìí. Èyàn sá máa sùn lọ. Bó sàárọ̀ ni ẹ máa sùn. Bó sọ̀sán ẹ máa sùn lọ. Bó sì yálẹ̀ta ẹ máa sùn. Èmi ò ní sùn. Èmi ni torchlight yín. Ẹ gbọ́ bí o lè pógún bá pọ́gbọ̀n èmi ò báyé mu. Hello secretary ẹ má bínú mi mọ nǹkan tẹ́ sọ fún ọ̀gbẹ́ni tẹ́lẹ̀ mi mọ orientation tẹ́ fún tẹ́lẹ̀ kó tó wá síbi mi mọ oríṣi tó fi débi tó fi ní jagunjagun lòun òun lè mú olè bọ́n pógún bọ́n pé gbà mi ò understand. Hello Mr. Man kì í ṣòlè ni mo ní kó wá mú mi ṣí gate afẹ́gbé mọ́tò wọlé afẹ́gbé mọ́tò jáde ó nìyẹn ok ẹ̀yin kọ́ mà. Orúkọ mi ni Kòfó mo sì máa ń dáná dáadáa kò sí bí náà ṣe lè rí mo mú oúnjẹ sè I am a cooker. Ẹ̀yin kọ́ ló máa ń yan ara fún wa tí wàá ní pé kẹ́ ẹ dáná fún wa káde láìpẹ́ oúnjẹ yìí a máa tó mọ̀ bóyá ẹ̀ mọ̀ náà. Ẹ jẹ́ ń dá ní ìsìn tó bá pẹ́ tó lóúnjẹ ni ẹ̀yẹn kan fún mi láyè kí n kàn ra ṣe ń jẹ fún yín báyìí ẹ fẹ́ jí ka wọn ọ̀rọ̀. má ẹ̀ tí ì dàgbà ẹ ní ìgbà yẹn kúkà. Bẹ́ẹ̀ni. Kúkà ní gáàsì ni àbí irú èrò ń bẹ. Ẹ mú gáàsì náà. Ẹ pè gáàsì náà. Gáàsì. Ẹ pè kúkà. Kúkà. tó gáàsì kúkà ní. Everything. Wo o lè dáná báyìí secretary
ẹ máa kó wọn lọ àti gas cooker àti ológun ẹ̀ka àwọn méjèèjì lọ tá a bá ti ní ìdíwọ̀n àjẹkẹ́ wọn. ọ̀rọ̀ ṣe kò sọ ẹ má jẹ́ kó pẹ́ rárá lọ́pọ̀ kó sí wàhálà sọ. ẹ ṣe sáàsà. bẹ́ẹ̀ ètò dókítà tó yá. ọtí ni wọ́n sọ̀rọ̀ fún ẹ ó le díẹ̀ fún àwọn èèyàn láti fún wọn ní opportunity kò sí ní mi máa misuse ẹ̀ lọ́wọ́ wo ti secretary kó wà fún wa èwo ló sàn nínú àwọn méjèèjì. Ọba rẹ̀ ló ní àmì choice àwọn la máa train wọn sí nǹkan tá a bá fẹ́. I know. ẹ̀bẹ̀ yìí méjèèjì mọ̀ pé àwọn ẹ̀gbọ́n yìí ti wà ní ọkọ̀ ẹ̀yìn méjì tẹ̀kù lọ́dọ̀ mi. ọmọ ẹ̀gbọ́n mi ti ń bẹ́ẹ̀ lu òyìnbó mọ̀ ti dé. ó sì ní òun fẹ́ dá gbogbo mọ̀lẹ́bí lọ́lá. ó wá ní káàbìrì tẹ́ ẹ bá fẹ́ kóun ó ṣe fún yín. kí ni tiwa ìbẹ́yìn ni mọ̀lẹ́bí wọn. ò ní làkàyè kan bó ti wù ú mọ́ tó ọ kì í ṣe mọ̀lẹ́bí wa dákun kí ló mọ̀ tí wọ́n ń pè mọ̀lẹ́bí. ẹ wò mọ́mí ẹ má bínú ọmọ kékeré ló ṣe èmi mo fẹ́ kọ́ mọ̀ mi lọ lóyìnbó mo fẹ́ lọ sọ́run mo fẹ́ lọ kẹ́rù àkíndé kí wọ́n á tọ́jú yín ìlú òyìnbó ló wù mí kọ́ mọ̀ mi lọ. ọmọ tó dá ọmọ tó ní làkàyè torí rẹ̀ pé ìwọ lọ gbé èbò ó tàn ó ti ẹ̀rọ kankan pé ó ṣe ó lọ lu èbò ó lọ lu nàìjíríà ó lọ lu òkè ó lọ lu ẹ̀dẹ́ ó lọ lu ìbàdàn òpó tó wọn ṣe mọ̀lẹ́bí wa afọ́fúngbẹ́mu. ìwọ ẹ má wà ní ọmọ ẹ̀yẹ ló ṣe ìṣọ̀lẹ̀ mọ́ ẹ jẹ́ kí mi lọ bá a sọ ọtí bá a sọ máa dé báyìí ó bá a lójijì kó dá a sọ. báwo èmi ò ní ìdá sí get back sí mi èsì wà nílẹ̀ báyìí tèmi fẹ́ fún mi. bẹ́ẹ̀ tí ẹ rí Tádé Kọ́ládé ńkọ́. èsì wà nílẹ̀ o ọ̀yà mo lè sì ti máa fún yín báyìí. ọ̀yà mo lè tó yẹ mo lè sì báyìí. èmi ò fẹ́ ọkọ mi owó lèmi nídìí tá bá ti fẹ́ mi lówó ó ti parí. ẹ̀yin kọ́kọ́ o owó lèmi náà nídìí lẹ́yìn owó tún ní owó ẹ káre owó náà ló ń kò ṣeé mọ̀ ní kò sí àkàdémà ìwọ̀n fẹ́ ṣe láyé tí ọba sówó ń bẹ kò sí àkàdémà lè ṣe tí wàá da gbogbo jẹjẹrẹ kókò tá à ń ṣe kálẹ̀ lówó náà ni kò wá sí tí kókò tá à ṣe báyìí tá a bá ti dọ́dọ̀ ẹ̀ báyìí ẹ sọ fún pé owó rẹ̀ fẹ́ lẹ nídìí. èmi ò nídìí ju 1 million lọ tó bá ti fẹ́ mi 1 million mo ti wà òkè. owó ni 1 million owó ni bá mi 1 million ti tó èmi náà. ok ẹ ó sì wọ òkè bàbá mi kò tó ẹ bá dán ẹ sọ pé 2 million lẹfẹ tó bá wá dán ó wá lè tó pé wọn ò fi ní 1.5 ṣe àpò tó ti lé sí bá. ìyẹn tó make sense o. ọwọ́ ṣe yàrá ẹ ká kó sẹ́ni fún mi bàbá mi bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún mi. aláṣejù ni yé ó lé. Dádì mọ̀ pé àyìnkọ́ lẹ́yìn kí n sọ fún ṣùgbọ́n mo ní kó sọ fún náà ni. ó sì sọ fún mi náà lọ dáa sọ wá rí bó ṣe sọ fún mi náà ló sì sọ tó bá dọ́dọ̀ rẹ̀ ṣé bí kí díẹ̀ mi ò ti ra mọ́tò fún ọ ni kọ́ ọ̀rọ̀ kan fún ọ. bẹ́ẹ̀ ni o wọ́n lọ kọ́ fún mi kí n máa fi ṣe kábúkábú mi ni o ṣe rí àgbà tí mò ń ṣe kò pè mí rárá tí bá lọ deliver fún ẹni tó lọ́kọ̀tàn tí èdè ló máa ń kù sí mi lọ́wọ́ kódà kò tó ṣe ní ti rárá àwọn yòókù kéré mu kò tó rárá. di olú ìwọ mọ ṣàròyé náà mọ òròjọ pọ̀ mọ́ gbọ́ ṣé bí kí tọ́ba ti ra mọ́tò fún ọ sórí bó ṣe ń wo díẹ̀ mi yóò kàn ní sí àwọn ìbò rẹ̀ ní nílùú èbò pé kí wọ́n gbé ọkọ̀ ránṣẹ́ sórí Nàìjíríà kí ni gbogbo àwọn ìbò tí ń ṣe mọ́tò lọ́mọ. ọmọ anìkan sẹ́yìn dọkọ̀ wá sí Nàìjíríà sí ìwé fún mi. bẹ́ẹ̀ni kì í ṣe pọ́nmọ̀ wọn nìkan ọ̀rẹ́ tímọ́tímọ́ bẹ́ẹ̀ lòun àti àwọn ìbò tí ń ṣe mọ́tò. ó rò pé díẹ̀ mi rò pé ó fẹ́ padà sílùú ìmọ̀ ni ó ti pẹ́ nílùú èbò òun àtàwọn ogé ti dèbò tán àdúrà àwọn ọlọ́pàá ló fi padà wálé. Ọlọ́run àṣàyè mi padà dá báyìí. ayé tí ẹnìkan kọ́ dá
ayé gbogbo wa lọ́jọ́ dá ọmọ pé wọ́n ní ẹ̀yẹ ṣòkòtò lẹ́yẹ ẹ̀dí tó bá ti yọ gbogbo wa lọ́jọ́ yẹ tó bá ti dá fún ọ ó ti dá fẹ́mi náà nù ọmọ àbí irú ọkọ̀ ní ìsìn tí ọkọ̀ rẹ bá dé tó ń gbé kí owó tó o bá pa ìwọ ló ní nǹkan òní náà ṣe wàhálà àṣẹfẹ́ kú gbogbo ibi tẹ́ ẹ̀ máa lọ náà ó gbé mi náà lọ lọ́wọ́ alẹ́ tájọ máa lọ jó kẹ́ni tẹ́ ẹ máa jó. Ọlọ́run dúpẹ́ wá àwọn Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ wá mọ̀ máa fọkàn sáré o ṣùgbọ́n sọ̀kú tó bá ti di ẹnìkan ìyọba pa ni ìyó pé ló pé ni kọ̀sẹ́ tí ó bẹ̀rẹ̀ kankan wọn ò bí díẹ̀ mi dà. Ẹ bí màá tún báyìí wàá tún tọ́jú mi náà dáadáa tún wà. Ọmọ àtọ́jú mi náà ọmọ àtọ́jú bàbá rẹ̀. Àǹtí Àníkẹ́ ṣó mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n yìí èèyàn fámìlì wa náà jẹ́ ọmọ tí àbúrò mọ́ wa náà wá bí mọ̀lẹ́bí wa ní gbogbo wọn jẹ́ family bond kan ní gbogbo wa ẹ̀jẹ̀ kan ló jọ ń rọ̀ nínú vein gbogbo wa. Èmi ò mọ̀ èmi rò pé family bàbá wa àti àwọn ẹ̀gbọ́n wa nìkan ni family wa mi mọ̀ pé family ìyá wa pé family wa náà ni. Family wa náà jẹ́ bẹ́ẹ̀ ni so tó bá ti rí wọn lọ́jọ́ mi kó máa pọ́n wọn lé kó kó wọn mọ́ra. Mo ti gbọ́ ẹ mọ̀ pé nǹkan téèyàn ò bá mọ̀ kì í gbọ́n jù yàn lọ bí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn so. Àǹtí Àníkẹ́ ìgbà tẹ́ ti wá mọ̀ báyìí nǹkan kí ló fẹ́ lọ́dọ̀ bàbá ìlú òyìnbó. Èmi náà fẹ́ lọ sínú òyìnbó. Ok so ìwọ náà ní interest ẹgbẹ́ àdúgbò mi sọ kan fún mọ́mì. Ẹ mọ̀ pé kò yé mi tẹ́lẹ̀ ìgbà tó dẹ̀ ti wá yé mi sìn. Ó ti wá yẹ kó fẹ́ tẹ̀lé mi náà ìlú òyìnbó kò sí wàhálà a máa padà rán lẹ́sìn máa lọ bẹ́ẹ̀ ṣàlàyé òun pé mọ́mì o Àníkẹ́ náà náà fẹ́ lọ ìlú òyìnbó. Ó ṣoríire o ẹlẹ́dàá mi kò dúpẹ́ o mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Ẹ̀dá kò sẹ́yìn ọmọ rẹ̀ sẹ́yìn ọmọ kó mo ṣoríire. Bàbá máa ń mú ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá lọ ìlú òyìnbó ṣé ẹ mọ̀ kó mo ṣoríire kẹ́yìn méjèèjì orí ìlú èbò. Ó ti di ọdún màmí ká kẹ́yìn lójú ká kẹ́yìn nímú tábà tọ́jú níta láti fẹ́ tọ́jú abiyamọ gidi níyìn ẹ tọ́jú wa ó dẹ̀ dandan káà náà tọ́jú yín. Bẹ́ẹ̀ ni màmí abiyamọ tó bá ti jìṣẹ́ jìyà lórí ọmọ ó di dandan kó jọrọ ọmọ. Ẹ dákun bẹ́ẹ̀ bá wá dé ìlú èbò kí lẹ ṣe fún mi o. A máa fowó ránṣẹ́ sí yín a máa ra àwọn nǹkan mèremère fún yín. Ṣẹ́rí èmi màmí màá lè invite yín pé kẹ́ máa bọ̀ kẹ́ wá bá wa gbé lọ́rùn yẹn kẹ́ máa bọ̀ lóyún ìbò. Èmi náà fẹ́ ìlú èbò. Ilé ayé tèmi tí wọ́n yé nílé ìlú èbò. Ẹlẹ́dàá mi jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ o kódà ẹ̀yin náà jẹun ọmọ tọ́jú ẹ̀yin náà. Sẹ́dùn náà ló wá ṣubú láyọ̀ fún ọ tó báyìí. A kú oríire o. Oríire kí ni o? Ìwọ ni ọkọ máa kíra ẹ kú oríire. Mi yóò ọ ti mọ kí mi kú oríire. N ò tó bẹ́ẹ̀ kan má gbà mí síṣẹ́ yìí. Ọmọ kí tó máa fi gbà mí síṣẹ́ wọn lè gbà ọ́ náà síṣẹ́ ni. Ní kíni? Tó bá padà gbà mí síṣẹ́ ńkọ́ kí ló fẹ́ ṣe sí? Ó gbọ́ iṣẹ́ kẹ̀, n ò tó bẹ́ẹ̀. Ọmọ kí mo ní oògùn ni. Olóògùn. Ní oògùn kan. Eyín ẹ̀yà kí dánidáni sẹ́yìn tí bá ń lóògùn tó bá mọ̀ pé ó ń lóògùn ògùn ń dàn lójú ṣó ní ọmọ palanti apẹ́ ń lóògùn ẹni tó bá àwọn èèyàn ní máa sọ fún pé èèyàn kan ẹgbẹ̀jì ọmọ fọ́ bẹ́ẹ̀ náà ló ń fọ́njọ́ orí tiẹ̀ ní ẹ̀wọ̀n introduce tó ń pa lẹ́nu. Ẹyẹ rẹ ṣe pa mí ara dáwìn nù ọ̀daràn kan mọ̀ ọmọ mọ̀ pé tógun ẹni ò bá dáni lójú láà lè fi gbárí ṣùgbọ́n tógun ẹni bá dáni lójú àfi gbárí ni ìyà òsì tó yà yóò ní dáfẹ́ni tó nà mí mo ní oògùn sọ́ọ́rí nǹkan tẹ́mi wá sọ fún ọ ni pé ní kọ́ mọ̀ wàá rẹ nínú ilé tó bá fẹ́ jẹ tán bá ti bí ọ̀dà yé kí oúnjẹ mi kéré nínú ilé tí n bá ti ní bá tiẹ̀ jẹ́. wo kéèyàn mọ̀ pé lára jẹ o kí ló dé kí ló ní gan kí ló fẹ́ ṣe fún mi kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi gangan tí tó jẹ ẹ bá kéré. tẹ́lẹ̀ Kàbírù mi. wọ́n fún nǹkan kan àlè mọ́ mi o kò sí tó ṣe o ò lè ṣe ládàá bó ṣe wà. èyí èmi náà. Kí ló fẹ́. tán bá ti bí ọ̀dà ọjà ìyá rẹ̀. Kí ló fẹ́ ṣe. tí n bá ti ní hàn lè mọ̀. ò lè ṣe ládàá. lémi èmi ó dà yóò sojú èmi àti ẹnu èmi. àǹtí kò fún ẹni tẹ́nítì ká o àmì òdùn ẹ̀rí ayélujára tó kú ìjẹmọ tó pa kí ló pa. ó bá wọn ṣe àfojúdi sí oògùn
wọ́n lè rí sí oògùn ó bá ní kò sí tí wọ́n fòun ṣe wọ́n fi ṣe 10. ṣé wípé àfojúdi tó ṣe sí oògùn iná fi rí pa. wọ́n pa. ṣùgbọ́n àgbà tó lómi nínú kì í pariwo ṣé ó ṣeé ṣe kẹ́hìn tó lóògùn ó sì máa pariwo pé òun lóògùn ni kó máa yẹra rẹ̀. ẹni tí páàgùn bá ń dà láàmú lè máa ń lérí oògùn. ẹni tí páàgùn bá ń dà láàmú ni máa ń lérí oògùn. olórí burúkú onípàgùn paraku ní ọmọ Kàbírù yóò jẹ o abẹ́rẹ́ tí ṣe ń fọ́n tá kò fó ó mọ̀ yóò mọ̀ wọn ara rẹ̀ bí mo ṣe ń wo eléyìí kò pọ̀ kílẹ̀ ṣúláìlà o lémi tó yẹ kí mo ti ń wáṣẹ́ látọdún gbọ́rọ̀ tí n ò rí tí mo wá jàjàre tó wá jẹ́ pé lórí ibú mo bá tò àfi kí n mọ̀ wọn ara mi ẹlẹ́wà ṣàpọ́n kí n rọra dúró sílé mi jẹ́jẹ́ kí n mọ́ trespass. kí ni ń ṣẹlẹ̀ náà àbọ̀ ọmọ kò fún ìgbé nǹkan mi ni ṣé ọmọ kò fún ìní nǹkan tó gbójúlé ni mo sọ fún pé mo ní oògùn kò sì bẹ̀rù náà mo lọ fún kò fún pé mo ní oògùn wíṣọ tó ń ṣe gàlẹ́gàlẹ́ inú ilé náà tọmọdé bá gbégbọn kúkú ìyá rẹ̀ ní ògbọ̀gbọ̀n sísìn ni a tún wá àwọn nǹkan mẹ́jọ tó ń sọ tẹ́wọ́ fi bá mi nínú ilé dájọ́ wa yìí. Edward. Yes. Wow. While we are here, I want to ask you, okay? Báwo ni èmi àti ẹ, àbí ọ̀nà wo lo rò pé èmi àti ẹ lè gbé gbà tí èmi àti ẹ ṣe máa gbé ilé iṣẹ́ yìí gòkè ju ibi tó wà láti báyìí? That's a very good question. Anyways, this is a very big opportunity for us. And I would really share it. I would make sure I believe we go. Because I would not regret at all. That's a good one. You have same energy I have to keep this company going. Yes, sure. And I believe we can do it. Yes. But I got a proof for more. Because we can achieve whatever they want us to achieve. Sure, 100%. And we need to make them proud. Yeah. Èmi àti ẹ̀mí dẹ̀ mọ̀ wípé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àgbé ilé iṣẹ́ ìgòkè. Agbára Ọlọ́run. Ju bí tí àwọn òbí wa gan lérò lọ. Agbára Ọlọ́run. Agbára Ọlọ́run. I believe that. I believe because mo rí pé same energy tèmi náà ní ìwọ gan ní. Yes, now. Why won't I cooperate with you? Yeah. You're my brother now, so we would have cooperate 100%. Yeah. Thank you so much for that. Yeah. Thank you so much for that. Yeah. I'm really grateful. Okay, okay, let's do this. Okay. Let me welcome you officially to the company. Welcome to the company. Mo pe ẹ ti mọ ìdí pàtàkì tí mo fi pàdé ìpàjáwìrì. Ẹni ṣé ó ju ti Adéyẹmí tó dé láti ìlú Èbó nítorí rẹ̀ ìpè wá. Pé kọ́mọ̀ jẹ́ pé ńgbà bá dán èdè wò ní yíra wọn kájọ mọ bí a bá lọ láti bí. Pé kákọjọ fún ìlú ìkòkò sọdún eégún ìjó tá a jò ń gbangba kákọjọ ń kọ̀rọ̀ ń bo ní ìpàdé tẹ́ ẹ sí pẹ̀lú àwọn ọmọ kí ni àwọn ọmọ láwọn fẹ́. Ṣé báyìí pé Díolú nìkan ni tèmi tó wà lọ́dọ̀ mi. Díolú ó ní òun fẹ́ kọ́ ra mọ́tò ayọ́kẹ́lẹ́ fún tóun fi máa ṣe kábúkábú tó bá ti ra yóò fóun wọ́n máa jẹ wọ́n máa mu òun sì máa mú nǹkan wálé bẹ́ẹ̀ mi náà. Ọmọ ń ronú dáadáa o. Ó ronú dáadáa torí àtẹ́lẹwọ́ ẹni ìta ní jẹ. Inú mi tiẹ̀ dùn kó tiẹ̀ lóun ṣe yẹn. Ìyá wúrà. Àwọn ọmọ tèmi méjèèjì wọn láwọn ó lọ ìlú Èbó wọn ní kó káwọn lọ ìlú Èbó. Àwọn méjèèjì. Ṣé ìlú ọkọ jù? Èmi náà ò kọ́kọ́. Ọkọ ẹ bá bàbá bọ ilé ìjáwùrà ojú rẹ dúdú. Àṣàdéyẹmí fẹ́ kó èèyàn bí ọgbọ̀n lọ ìlú Èbó kò lè kó wọn lọ. Lọ káwọn ọmọ tèmi lọ ọmọ méjèèjì. Ìlú Èbó ni a fẹ́.
Oh wow. I am happy to hear this. Mr. Folabi and Miss Adeleke. Tí n bá sọ pé inú mi ò dùn pẹ̀lú nǹkan tí mo gbọ́ lẹ́nu yín, irọ́ ni mo ń pa. Bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ ń fi ayọ̀ sínú ọkàn mi. And I am glad to have you as a staff in this company. I promise pé àwọn ìlérí yẹn ò ní yẹ. And gbogbo promises wà pátápátá náà la máa múṣẹ. I promise pé àwọn ìlérí tá ṣe fún yín kò ní yẹ sà. Nítorí àfẹnufídàn ká tó gba iṣẹ́ yìí ni. Kì í ṣe pé ẹ̀yin lè force wọn ká tó gbà sà. Ẹ ṣé gan. Ọlọ́run á dẹ̀ dúró tẹ̀yìn náà. Ṣé kò ń ṣe pé ẹ jẹ́ kí bèrè lè wà very important. Ṣé mi tí ì ṣẹ̀yìn sẹ́yìn àbọ̀ láwọn nǹkan tó yẹ kí n ṣe tí mi ò tí ì ṣe o. Rárá sá o. Ọ̀gá, in fact ó yẹ ká appreciate yín ni. Àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ gan àti mọ impact yín nínú ayé wa àti mọ àwọn ipa tẹ́ kó nínú ayé wa. In fact ọ̀gá sá ṣé tí owó àjẹmọ́nú tẹ́ máa ń fún wa ní afẹ́sọ ni àbí ti àwọn owó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ sá ẹ wò kẹ́ má sọ fún wa pé ká tẹpá mọ́ṣẹ́ àwọn agán mọ̀ pé ó yẹ ká tẹpá mọ́ṣẹ́ tí a bá fẹ́ jẹ́gun mọ́yán. See, ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Ṣé yín gbogbo àwọn ètò ẹ̀ sọ yìí ẹ̀tọ́ ilé iṣẹ́ yìí ni láti ṣe fún wọn because you guys are doing well. So kí ló dé tí àwa náà ní ṣe nǹkan tó yẹ ká ṣe fún òṣìṣẹ́ gidi tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́. Did you get me right? And I promise you guys, níwọ̀n bàgbà tí ilé iṣẹ́ yìí bá ń gòkè sí tí progress ń dé bá ilé iṣẹ́ yìí, I promise you pé gbogbo nǹkan tó yẹ ká ṣe la máa ṣe. And mind you, ẹ̀gbọ́n, tí ilé iṣẹ́ yìí bá ṣe ń ga sí, mo fẹ́ ṣèlérí kan fún yín. A ní sanwó oṣù yín ní òpin oṣù, I mean the end of the month, no. A máa san ní middle of the month. Kẹ́yìn náà lè máa rí nǹkan tó tangible fi ṣe. Wow, thank you so much. It's just gonna be like you guys are working half month. Thank you so much, sir. And more so, bonuses in my mind are so key. As again, and ṣé wá rí àwọn encouragement tó yẹ kí lè ṣe iná fún yín. I promise you will have it. Thank you very much. Kò sí nǹkan tẹ́ torí ẹ̀ gbà wá náà pé ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ náà lọ. And àwọn ọ̀gá promise a fi ń dá yín lójú pé a ní disappoint. Kò dẹ̀ sí nǹkan táwa náà ṣe dá yín. Ilé iṣẹ́ bàbá ló ní ìlọsíwájú ni. Ẹ fẹ́ mọ̀ kò sí nǹkan tó jẹ́ káwa náà gbà yín ju pé ó yẹ ká ṣètò tiwa fún yín lọ. Yeah, thank you so much. Thank you for your cooperation. Yeah, thank you, ma. I really appreciate that. Yeah. We're glad, sir. You guys are welcome again. Thank you, sir. We're happy to have you, sir. Yeah, we're actually happy to have you too. Ẹ ṣoríire o. Ẹ ṣoríire o. Ọlọ́run ṣe ní ọmọ àgbẹ̀ ìtẹ̀yìn ṣe o. Tí mo ránṣẹ́ pé ń sí lórí ìpàdé tá a ṣe lánàá ni mo pè ń sí. Ṣé kò sí báwo? Kò sí láburú lọ́dọ̀ àbúrò mi Adéyẹmí tí mo lá ń lọ. Tí mo lè fẹ́ lọ gba owó. Ṣé ká máa lọ lé nínú ìyá? Bẹ́ẹ̀ni sọ́hún ara rẹ̀ ṣe balẹ̀ báyìí náà ẹ tẹ́ yan ni. Bámi ẹ máa sọ̀rọ̀ sí wọn. Káríjàre orin ti yí ìlú náà ti yí padà. Bí ti báwo? Ọ̀kárẹ̀ sẹ́wọ̀n pé owó ni àjọsọ yẹ àdéhùn pé ẹ lọ rí gbà lọ. Owó lájọsọ. Wàá gbowó mọ́. Ọmọbìnrin tó wà lára àwọn àbúrò mi láyé ìgbà tí ọmọbìnrin tó jẹ́ àbúrò mi òun ní ọpọlọ ju èmi àti àbúrò mi yìí gánagànà lọ ibi kan lára méjì jọ sùn tá a dórí kọ. Ṣé kò sí. Káre òun àtàwọn ọmọ rẹ̀ àwọn jọ ṣe pàdé pé àwọn ò gbowó pé ìlú òyìnbó lọmọ tòun fẹ́ lọ. Ìlú òyìnbó wọn wá jókòó mo rọ mọ ara mi pé ìlú òyìnbó kò sí ní tó burú nù káwọn tèmi náà lọ lóyìnbó burú tí mo pè é sínú. Nǹkan tó wo oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni náà owó ló wù àwa láyé sọ pé a fẹ́ wò. ẹnu ẹ tó ọ̀hún òpònú aláìní làákàyè lọ lóyìnbó òpònú owó èsì ẹ̀sẹ̀ ronú ó ṣe gbọ́n kankan báyìí. Ṣé bí ìlú òyìnbó náà làbúrò mi lọ tó kẹrù wálé tí ó máa yàn fún wa yóò máa kíkà gbà ẹ̀yìn àgbà wa mi lọ ṣé 1
kó tiẹ̀ fún 5 million ṣé lọ́jọ́ lójú. àníkẹ́yìn náà lọ sọ́ọ̀kẹ́ lọ ru owó wálé fún mi bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí àwọn ń bẹ lára mi ó sì wà ń bẹ dáadáa agbára wà ṣé lè bá fi ọmọge fún mi ní ìsìn ṣé wọn sọ fún mi pé n tún lè ta ni kí ni mo ṣe ń báyìí gan. mi ì tẹ́ mọ̀ kẹ́ máa sọ bẹ́ẹ̀ wá ló kí ló máa ń ṣe ẹ náà àbọ̀lù ṣùgbọ́n òun farabalẹ̀ rárá ni wọ́n sọ̀rọ̀ lóyìnbó sọ̀rọ̀ owó ṣé tá bá lọ lóyìnbó ìṣókò la máa kó wálé ni. kárí ẹ má bì òun farabalẹ̀ so ilẹ̀ bẹ́ẹ̀ ká ṣe báyìí. kẹ́yìn náà wàá máa kẹ́ ẹ máa múra láti sìn bí o bá sí lọ́kàn yẹn tẹ́lẹ̀ ẹ ti wá máa gbèsò kan báyìí pé bẹ́ẹ̀ ṣe wà ìlú òyìnbó lẹ wà. ẹ lọ sí ìlú báyìí. a máa lọ lóyìnbó olùsọ ìgbà mi. Adéolú látàsìkò lọ ìlú èbó ni kò bẹ̀rẹ̀ sí wọn òwò báyìí ọ̀n lọ ìlú èbó. àmì ìlú èbó bí ti bá o. n tí mo fẹ́ ni mo sọ fún ọ. àmì ìlú èbó wù mí láti lọ o. ọ̀dà tó wù mí lè mi sọ fún ọ. tó bá wù yín tó bá wọlé ta mi kọ́. kò sí ní wọ ẹlẹ́dàá rẹ̀ nígbà orí ẹlẹ́dàá rẹ̀ ò burú irú ẹlẹ́dàá òsì ológun wa tí ò ní wú tí ìlú èbó ò ní wú lọ ìlú èbó lọ lọ ìlú èbó ní díẹ̀ mi lọ tó fi làmì láka tó ní àmọ́ ọkọ ìwà kẹ́ máa tọrọ tó wù ìlú èbó lọ lọ o. nísìlẹ̀ ní kí n máa lọ sí ìlú òyìnbó báyìí sìn ẹ lọ gbé mi ò dẹ̀ kàwé kí n bẹ́ẹ̀ lọ máa bá wọn sọ ń bẹ̀. kí ló lè bá wọn sọ ní tí ẹ bá sí lọ́nà ọmọ ṣe tí ẹ bá ń bọ́ sọ̀rọ̀ tó bá gbọ́ ìwọ mọ̀ bá wọn fọwọ́ sọ̀rọ̀ kí lójú òrìrí ìwọ náà ọmọ lu ọpọlọ ni ó fọpọlọ ṣe ni. kí n máa bá wọn fọwọ́ sọ̀rọ̀ kí n máa fọpọlọ ṣe adìmí ò fẹ́ lọ síbẹ̀ kò mí láti lọ o. Déolú òun gbómi lẹ́nu ọ̀nbá mi ta kàngbọ̀n nulẹ̀ mo nílùú èbó náà lọ tó o bá sọ nǹkan mi lẹ́yìn ilé ń ṣègbè fún ọ ni wọ́n mi mo bí ọ mo lè pa ọ bẹ́ẹ̀ mo lè pa ọ. ẹ sùn ni. àṣìṣe ni a láwọn proposals kan tá a fẹ́ submit sí báyìí wà níbi tí wọ́n kú iná àṣìṣe fẹ́ ṣe. àtàrò lè ti lọ sọ́fíìsì tẹ̀ ti lọ ṣiṣẹ́ nígbà tẹ́ dé yẹ kẹ́ relax ni nà án ara ń fèsì mi. mọ́mí ọba ẹgbẹ́ ọmọ kò kí n sùn so ìlọsíwájú àtòrírì Adéyẹmí Sons òun là ń wá so ọpọlọ wọn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lọ́sàn-án àti lóru all the time ẹ náà dẹ̀ mọ àwọn tẹ́bí. Of course. àṣírí àṣírí àtọ. èyí tó ṣe kókó ni wípé pé àwọn Yorùbá wọ́n sọ wípé ẹni tó bá fẹ́ sùn kò gbọ́dọ̀ sùn sọtẹ́rì ẹ̀ la ṣe sùn. ẹni tó bá fẹ́ sùn kò gbọ́dọ̀ sùn. àbí ṣé mo ṣe ni wọ́n mi. ó dáa. kò sí wàhálà. àmọ́ tèmi ni pé ẹ máa sinmi o Ọlọ́run á dẹ̀ máa fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye tí ẹ máa fi máa rí iṣẹ́ yẹn ṣe ṣẹ́gbọ́n Ọlọ́run á jíwa rẹ̀. No problem. Good night, Mom. Good night. Love you, Mama. Yeah. Get back to work. Get back to work. Gbogbo ìgbà ni mo kàn máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú àwọn ọmọ tí Ọlọ́run fún mi. ọ̀rọ̀ sì ń yà mí lẹ́nu gan-an mi ò bí nǹkan tí mo rí. ìgbọ̀rọ̀ tó ẹ jẹ́ orí ńlá ni o mélòó lọ́jọ́ orí mi. ó mọ̀ pé tí èèyàn bá fẹ́ mọ irú èèyàn téèyàn jẹ́ àbí tí èèyàn bá fẹ́ kéèyàn bí sí nígbà míì èèyàn gbé nǹkan kankan lé lọ́wọ́ nínú kó ní kó máa darí nǹkan nínú kó ní kó jẹ́ ọ̀gá àbí kan then kò ní fẹ́ kó bàjẹ́ á lè múra síṣẹ́ dáadáa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn náà ti wá rí ń sìn wípé dandan àwọn gbọ́dọ̀ jábọ̀ fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ ní company yẹn ṣùgbọ́n make sense. eré wọn tiẹ̀ máa ń pa mí nítorí pé wọn mọ̀ pé ra wọn làwọn ń ṣiṣẹ́ fún wọn mọ̀ páwọn làwọn ní kọ́ńtì táwọn ń ṣiṣẹ́ fún. má jẹ́ kọ́ mọ̀. ṣe máa sọ fún mi. lọ́rọ̀ má jẹ́ kọ́ mọ̀ páwọn làwọn níbẹ̀ o tó bá ti jẹ́ kọ́ mọ̀ páwọn làwọn níbẹ̀ ń sìn ọmọ kékeré ni wọ́n ilé lọ́jọ́ orí wọn wọ́n lè lọ ṣe wá wo àbí kó lọ máa ro nǹkan mi tó wá fi tó ọdún kan ọdún méjì gold má jẹ́ kọ́ mọ̀ páwọn náà ní ọ̀fọ̀ náà wọ́n sọ fún wọn. àwọn yẹn sọ fún wọn ṣé mo dúpẹ́ o ọkọ mi ṣe fún wa o. ló bẹ sùn.
ṣoré ṣìkàṣìkà láyé ẹ rọra ṣe. O à ń gbọ́ yóò fẹ́ rí mi tí ò sí. Ó sí o ọmọ rẹ̀ sì sọnù. Níbo ló wá sọnù sí? Ọ̀dọ̀ rẹ̀ gan ló sọnù sí. Ọ̀dọ̀ tèmi. Ọ̀dọ̀ rẹ̀ ni. Kòfó pé kí n jẹ́ kí nǹkan yí ọ pípé ọtí mo pè ọ wá síbí mo fẹ́ bi ọ léèrè àwọn ìbéèrè kan ni. À ń gbọ́. Kí máa yí ṣe ń bi ọ léèrè kọ́ máa dá mi lóhùn báyìí. Kí la rí gbọ́? Kòfó aago mélòó ni àwọn ọ̀gá ní kọ́ máa dáná àárọ̀ nínú ilé yìí? Tó bá yẹ pé tìyàn ni àwọn ọ̀gá ò fún mi ní aago kankan o torí pé táwọn ọ̀gá bá ti jí tán bá ti mu kọ́fì tán wọn ìkanjú jẹun mọ́. Ṣé ń gbọ́ pònú o? Ṣé ń gbọ́ pònú o? Táwọn ọ̀gá bá ti mu kọ́fì àbí kí ló pe nísìn? Ṣé èmi bá àwọn ọ̀gá mu kọ́fì nínú géètì tí mo wá ń bì? Ṣé èmi bá àwọn ọ̀gá mu kọ́fì nínú géètì tẹ́mi wá ń bì? Ọwọ́ ló pé táwọn ọ̀gá bá ti mu kọ́fì tán ṣé èmi bá àwọn ọ̀gá mu kọ́fì ọwọ́ á fìyà jẹ èmi lọ́sùn ọ̀gá mi ò kí fi oúnjẹ ṣeré bàbá mi lè fi oúnjẹ ṣeré. Olùdí wọ́n wà yìí bí mo ṣe wà yìí ó ní àwọn sẹ́kàn tó ní agbára tí mo ń lò odidi go snap kan ni mo fi ń lò láàárọ̀ kùtùkùtù tí mo bá ti lò ó tán báyìí ní mo rí oríṣiríṣi àwọn àǹjẹ̀nú lórí mi ò mọ̀ dìde wọ̀nyí oríṣiríṣi àwọn àǹjẹ̀nú ní mo wá èmi náà mọ̀ fíṣìtò a mọ̀ fíṣìtò ara wa ebi sì ni ebi ni tó oúnjẹ làwọn àǹjẹ̀nú ń bá ṣiṣẹ́ ó fẹ́ bà tèmi jẹ́ ni. ìsàsọ́rí kéèsì o kí wàá nìyún bá fi kì mí o ṣé mọ̀ torí rẹ̀ dáná oúnjẹ láàárọ̀ kùtùkùtù. Kòfó àwọn ọ̀gá ni lọ bá sọ̀yún fọkàn mi. Kòfó ọ̀rẹ́ torí tèmi lára òkùtù. ta ni wọ́ mo ní kí n tu ọ ṣé wàá lọ gbà mí síṣẹ́ ni tí fi mọ̀ torí rẹ̀ jí dáná. Kòfó ọ̀rẹ́ torí tèmi dáná lára òkùtù. Kòfó ojú tèmi kọ́ ní ọ̀rẹ́ torí Kàbírù dáná lára kùtùkùtù. tí ṣé mo lè fẹ́ ṣé ń parọ́ fún ọ ni kó bá wulẹ̀ jọ orí ìró yọbọ lọ́rùn rẹ̀ kí n tu ọ mo ní kí ni tiẹ̀ kí ló jẹ́ ṣé wọ́n lọ fún mi lówó oṣù ni. Tèmi lèmi fún wọn lówó oṣù ni. Kí ló fẹ́ ṣe. Ṣé wọ́n mọ̀ pé tí bá gbọ́ níṣẹ́ mo lè yọ kò níṣẹ́. Ó yọ ta níṣẹ́ wọn bí mẹ́ta lẹ́ẹ̀dá tó bẹ́ẹ̀ ọ yọ ọ sẹ́kọ̀ rẹ̀ ọ sá. Kàbírù. Mo ní sẹ́kọ̀ rẹ̀ ọ. Ológun. Àbí ṣé wọ́n ṣe fún ọ ni. Dáhùn ló ṣé wọ́n ṣe fún ọ. Tó bá kọjá èmi tó wà ń jọ o. Kòfó èmi. Àbúrí ẹ̀ burú mọ́ tilẹ̀. Kòfó èmi. Kòfó. Kápọ̀ sọ fẹ́ mọ̀ kó gbádùn òṣìṣẹ́ wọn ní Kòfó wèrè tó ń pariwo. Ó gbà mí sẹ́ ó yọ mí sẹ́ ṣé ìwọ ló ń sanwó oṣù fún mi ni. Àbí nǹkan mi ń sọ ni ṣé kìí ṣe pé ó rí ọ̀sá. Kòfó ló wà nà mí ni. Mo ní sẹ́kọ̀ rí ọ. Ọ̀sán nà mí ni. Bọ́lá. Ṣé mi lò fún lórúkọ? Kí ni kókó nǹkan tó fẹ́ sọ wọn tó ṣe òtún kan? Ṣé olùkọ́ balẹ̀? Tó ṣẹlẹ̀ ni pé ó lámú nífẹ̀ẹ́ kan ní ìwẹ̀ tó bá ṣe lọ́kọ̀ lára. Orí ọ̀pẹ ni ìwà títa ní kí ló fò ṣù fún kí ló fò ṣù? Ọmọ rẹ mi kí ni gbogbo rọ́bìṣì? Báyìí, alákòóbá fún ti lórí ọ̀rọ̀ yìí. Mo lè sọ fún ẹ pé àbúrò máa sọ̀rọ̀ ìgbà. Máa sọ ló máa yí. Mo padà pọ̀ ti lórí ẹ̀. Tí máa ń ṣe òjò tó rọ̀ tó káyọ̀ lẹ́pọ̀ mọ́ ìdíyẹ, èmi. Oró ti mi sáré ẹ̀mí náà. Wọ́n ti mú kẹ́sì lọ sí Nàìjíríà. Wọ́n ti lọ, wọ́n ti establish rẹpẹtẹ. Wow, sáré ẹ̀mí. Yeah. Nàìjíríà. Of course, yes. Ẹni nọ́mbà wọn lọ́wọ́. Mo ní. Ẹ kò fún mi nọ́mbà wọn báyìí nígbà tí ẹ máa bá wọn sọ̀rọ̀. Kíkọ́ máa kí wọn lẹ́kọ̀ọ́ kan tó lóyún mi ni wọ́n máa yẹ wọ́n máa ti lọ àti wọ́n ayọ̀ ti kọ́ náà ni. Wọ́n ṣe é pé èmi náà dẹ̀ lọ́rọ̀ tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ o. Kí ni ẹ̀? Ẹ̀wọ̀n ẹ má wọrí mi. Sọ̀rọ̀ náà. Ìfọ̀ tí ò ní ẹ̀kan lè sọ. Sọ ń gbé sọ náà kò má tà. Ẹ má wọrí. Ṣọ̀gbọ́yàn mi ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ náà. Bírèkì mi tètè parí máa rí. Wọ́n sọ wọ́n sọ náà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ mà. Kí ló ṣẹlẹ̀? Kò sí wàhálà. Ó sọ̀rọ̀ náà. Aláwọ̀ ọ̀gá o. Aláwọ̀. And what is the problem? Mo láàlá kan sí yín. Mo lálàá. Joseph wà láà. Mo bẹ̀rẹ̀ aláìní pé ọwọ́ aago 11 alẹ́ àná. Ìwọ̀n ńlá aláì lọ. Ní ńlá lọ. Aago 6 àárọ̀ mi tó tají. Ńlá lọ. Látago 11 alẹ́ àná, ìwọ gateman ń sọ fún mi pé ńlá lọ dago 6 àárọ̀ yìí. Ó ṣe ládago 10 àárọ̀. Ìgbà tí mo láàlá tán ni mo wá sùn. tó bá tún sọ kankan níbẹ̀ ojú tẹ fẹ́ rí nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà á mọ́ true colour mi gangan.
o dẹ̀ tún ní god láti dúró síbẹ̀ yẹn o dẹ̀ tún fẹ́ máa continue láti máa sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn náà tí mi ń sọ fún ẹ wípé o wà lẹ́nu géètì bẹ́ẹ̀ yẹn o lálàá fún mi àánú dẹ́n iṣẹ́ yẹn ti sú ẹ ó ti sú ẹ nìyẹn fún ẹ láti máa lálàá lẹ́nu géètì ṣó ti yẹ wàá fi iṣẹ́ ìsílẹ̀ máa wẹ́ lómi ni. ẹ má bà tèmi jẹ́ ètí ìrísẹ́ síbò mi tí ò ní bàjẹ́ pẹ̀lú ògbó lòun. mo fún ẹ ló bá tiẹ̀ jẹ́ torí ẹnu iṣẹ́ ló ti ń sùn yìí ẹni bá dẹ̀ sùn lẹ́nu iṣẹ́ ṣé kò ti bá tiẹ̀ jẹ́ iṣẹ́ tá a gbà ẹ́ fún ni má sùn ó lè ti sùn fún dídí wákàtí 8 kí nìyẹn so ìta. aláàní. sọ pé ọmọ stupid. stupid madam. mo ti sáàkẹ́ o mo ti sáàkẹ́ bó ṣe ń lọ yẹn o. ọkọ mi. wo bó ṣe rí. má ṣe bẹ́ẹ̀. mi understand. má sáàkẹ́. kí ni túmọ̀ tó ń sọ kí má sáàkẹ́ bí báwo èèyàn tá gbé mi lé tó yẹ kó máa ṣọ́ wa mọ́jú ó lóun sùn òun ńlá á lọ òun ńlá á lọ ṣé ká fílẹ̀ kó máa lá lọ kí nǹkan dẹ̀ ṣẹlẹ̀ nínú ilé. mo mọ̀ pé nǹkan tó ṣe ò dáa but it's not your person to sack him. o kì í bínú bẹ́ẹ̀ yẹn. ìjọ kan lèèyàn ń bẹ̀rẹ̀ o. má ṣe bẹ́ẹ̀ jọ. mo ti gbọ́. tó bá tún sack eléyìí náà sìn a kò tún bẹ̀rẹ̀ sí rìn káàkiri ìgboro láì níṣẹ́. eléyìí máa níṣẹ́ torí máa fún lówó tó máa lọ fi bẹ̀rẹ̀ business tó wọ́n máa ṣe tó bá jẹ́ ẹ̀ ló fẹ́ sọ. eléyìí máa jẹ gbárùn ni. o tiẹ̀ tí ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ ẹni tí ń sùn bí ọ̀nà ọ̀dà tí ò ní sùn lẹ́nu gbá. má bẹ̀rù jẹ́ ká fún ní second chance lọ́jọ́. ó sì wà lá mo ti wà àtẹ̀bí tiẹ̀ ló sọ yẹn no problem. thank you darling. ọ̀rẹ́ ẹ. jẹ́ ẹ̀ ló bá wí. lọ́ba wíṣẹ́ lọ́ba má bínú lọ́ba wí. Kabiru. kò sí wà. àfìgbà tí tèmi padà bàjẹ́ tèmi ta. Kabiru. màá wá lajúlẹ̀ màá wọlé màá jẹ́ kó ìwà nínú ilé ọ̀nà ọ̀dà tí òfin náà padà kó bá wa nínú ilé yìí mi tún sọ fún pé kó jáde ń bí ó dúró ń bẹ̀yẹn náà ń wò mí ní pé àlá tí mo ní mo láyẹnsẹ́ máa padà sọ fún ẹni àwọn afàlábà yí ẹni gẹ́. ń lo iṣẹ́ kan lọ́wọ́ nílé ni. ó ń lo iṣẹ́. ó mì pé ń gba àdúrà kan lọ́wọ́ nílé àdúrà mo fẹ́ sọ. ṣé gbogbo jàzìjàzì tó ń ṣe yìí kó máa dáa òun fẹ́ fi kó bá rẹ lókè lẹ́ẹ̀kan tán fi fẹ́ sáàkì nǹkan tí mo fẹ́ wá sọ fún ọ̀gá nílé ni pé mo gbàdúrà kan mọ́jú nǹkan tí mo fẹ́ wá sọ fún wọn nílé lò. mo gbàdúrà kan mọ́jú kí ló ń ṣe ẹ́ kílítàrí ò balẹ̀ kílítì wọn ràn ẹ́ pọ̀ tó yìí torí ọlọ́run ṣó ń tẹ̀lé ẹ ni. èdè ni àwọn aluwo ara tó tẹ̀lé mi dẹ́kun èdè ni. gbogbo ẹnu ẹ sọ̀hún járe gbogbo ara ẹ̀ dà sàn mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gá ẹ̀ ó dẹ̀ ti lóhùn sáàkẹ́ mọ́ tó bá wá ṣe díẹ̀ kí wọn náà wá sókè fúnra rẹ̀ kó wá bẹ̀ kó dé jáwọ́ ní gbogbo kàtìkàtì tó ń ṣe wọ́n ràn yìí máa jẹ́ kó lùzì iṣẹ́ àánú ẹ̀ máa ń ṣe mí àánú ẹ̀ ń ṣe mí o. ẹ pẹ́ fún wa pẹ̀lú òkú ọlọ́run ẹ pẹ́ fún wa ẹ pẹ́ fún wa. wọ́n fẹ́ gẹ̀ẹ́tì mi ni wọ́n fẹ́ gẹ̀ẹ́tì mi ni aláàtìṣe mi yóò mọ̀ láti ṣe rẹ̀. Adéyẹmí àwọn ọmọ rẹ tí wọ́n fẹ́ ràn lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ kọ́ ràn wọ́n lọ́wọ́ Tádéré Adékọ́ládé. ok ẹ̀yin àbúrò báwo ni. àwọn ọmọ tèmi méjèèjì Bánjí àtàníkẹ́. ẹ káàbọ̀ sà. ah really? oh Bánjí Àníkẹ́ báwo ni. I'm fine sir. Ṣọlá school. yes sir. oh that's good. ọmọ rẹ rí Adéolúnù ìkan tó kù mí kùnú ẹ yòókù ti relé ọkọ. adé báwo ni o. Adéolú ti di chief o àtijọ́ tó ra o. ẹ wo ẹ má jẹ àbúkù lọ rí olóró gẹ́gẹ́ bí àdéhùn tó ń ṣe fún wa pé n tó ń kálukú bá bẹ́ kọ́ wa sọ àti foríkorí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àsìkò tó yìí nǹkan kan ṣoṣo náà gbogbo wọn fẹ́. kò possible náà ó ṣe máa jẹ́ pé nǹkan kan náà ni gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ìfẹ́. nǹkan kan náà ni ó sì wà ní kápá rẹ̀ ó sì ṣe fún wọn ó wà ní kápá rẹ̀ ní lọ́wọ́ rẹ̀. àwọn ti ṣe kí nìkan yẹn. ó ṣe yóò dáa fún
gbogbo wọn ìlú òyìnbó ni wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ kó kún àlọ́ ìlú òyìnbó kò sí gbọ́dọ̀ pẹ́ kíákíá ni. ọpẹ tẹjọ mẹ́jọ lónìí ká mọ gbúrò wọn kí wọ́n ti wà nù bàálù wọn ti dán. ọjọ́ mẹ́jọ lé ní. kí ni wọ́n máa dúró sí wọn lẹ́rù. ok ẹ̀yin tí ẹ lè má really understand dáadáa kò possible now. ẹ náà bàbá mi máa travel lọ́jọ́ mẹ́jọ bọ́n mo bí ẹ̀yin léèrè lẹ́ẹ̀kan pé ṣe é kàwé. bẹ́ẹ̀ni sir. ẹ dẹ̀ lẹ́ law school. yes sir I'm a graduate sir. bọ́ ẹ jẹ́ kó hàn náà ẹ̀yin kọ́ mo fẹ́ ní ìgbọ́. ẹ̀yin náà lọ. ó hàn bẹ́ẹ̀. lágbára àti rànwọ́. ebe lágbára. mo sọ fún ọ pé ẹlẹ́dàá rẹ̀ ọ̀rọ̀ mọ́wé. ṣe rí nǹkan tí mò ń tà láti sọ ni pé àwọn eléyìí tó láwọn kàwé àtàwọn eléyìí náà tán láwọn lọ sí school processing tó gùn gan ni wọ́n tún sọ ẹtún sọ lọ wọ́n sọ pé àwọn ń lọ Ghana wọ́n láwọn ń lọ Kútọ́nù ẹ lẹ́ẹ̀lẹ́ Enugu ẹ sọ pé Amẹ́ríkà báwo la fẹ́ ṣe ẹ wo bẹ́ẹ̀ sá kò dẹ̀ yín sì bẹ́ẹ̀ sà ṣe rí bí gbogbo yín ṣe wà yín sìn ìlú òyìnbó wà òkè tó yẹn o à ń forí rọ Ọlọ́run ni o ìtorí ẹ̀ lèmi náà ṣe wà ń lépẹ̀ láwọn ọmọ tẹ̀rí yìí tó bá jẹ́ pé ìkọ̀kan nínú yín fẹ́ máa ṣe bísínẹ́sì ń bí ni no problem màá rí àwọn dáàdì màá kówó fún wọn àbí kí n kówó fún yín kẹ́ máa ṣe but lórí ọ̀dọ̀ ìlú òyìnbó náà. sórí bí kò sí tọ́ mẹ́rin bá ń gangan ìmọ̀ tó fẹ́ bí ó ṣe yìí sì fún ọ̀nà tó fi kọ́lé tọ́ káàsì tó kó gbogbo ẹrù wá sí Nàìjíríà tó sì ń gbádùn tá inú ẹ̀ náà ló ti fẹ́ ràn lọ́wọ́ yìí tí àwọn náà bá dán kọ́ máa yìí sí fún ọ lọ́wọ́. ó máa easy fún wọn ó máa easy fún wọn ẹ jẹ́ kó easy fún wọn. lọ́rọ̀ kan àwọn ọmọ tèmi méjèèjì ló fẹ́ kó lọ lóyún. gbogbo àwọn ọmọ tó dúró yìí wọn ò ní bírè o. fẹ́ para mi ilé ayé ti sú mi. Desperate young man. Sọlọ́run bá ti dé ó dé nìyẹn. Did you all know that there is another world? I'm talking about a different world in its entirety. His devoted and religious friend. Olúwa. Ìwọ fi mí lẹ̀ ó bá babaláyé lọ torí mi ò lówó. A slay queen ex-girlfriend. Ẹ̀dá ọ̀làrò pín èèyàn lè má rò èèyàn pín. And a strange beauty from the far land of the goblin. Ẹ̀jẹ̀. Olóyè tó ń jábọ́ láti ẹ̀kọ́ everybody and the parish is not growing. Watch out for the unusual connection among these four parallel characters. To love life, yeah, but success, very good. Níbo ló ti rí cheap wine yìí? Níbo láti ti wá owó tó fi ń ṣe fáàrí kiri? Ọ̀pọ̀ ilé máa fún un. I wanna be like you láti dàgbà. I don't want you to get there. Bóyá o máa gba lóònù, wàá gba lóònù. Ṣé bàbá bẹ́ẹ̀ ló bàbá mi sanwó olóyè tí bá gbà? Láti ìgbà tá a ti dé láti breakfast yẹn, o fẹ́ sọ yí pé o observe pé mood mi ò dá. Bébí ló bá ẹ̀. Ẹnu wá ẹnu ìfọ̀síà. I think we need to summon him. Ẹni tí ò bá jẹ́ kí kò lè kú bí láéláé. Kò sí béèyàn ṣe lè tráyì tó sa gbogbo agbára rẹ̀ láti impress yín láti ṣe tó èèyàn lè ever satisfy yín. Why you want to do you? For that.
kàkà kí máa yọ wọ́n yọwọ́ rẹ̀ láwọ̀. Wọ́n ṣe é kọlù bí ògiri gbígbẹ́ bí wọ́n bá lè kọ́lé tí wọ́n ti rẹ̀ yẹn wá wọ́. Àwọn ará kékàkà níwájú ọlọ́rọ̀ tí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ bá gbọ́ kí lọ́rọ̀ yọ kí lọ́rọ̀ ṣe sí gan. Ọjọ́ tó bá bẹ̀kùn nínú aṣọ fún mi pé kò ní fararí lọ. Orí bá máa jẹ́ kí n bá wọn rí ìjà ayé kí lè bá wọn jẹ́ wọn mọ́. One is good to be good, but it's bad to be good all the time. Nítorí ká fojoojúmọ́ dọ̀bálẹ̀ ra bàbá fábínú ẹni kò ní kó máa bínú ọ́. Kò ní káràrùkà kó máa rọjò lẹ́yìn. Mọ̀nà ìgbésí ń bá yẹ kó bó sí ń dáná yẹ ká Aragbelaye. Ẹni àfẹ́ lọ́mọ, ọmọ ẹni tó fẹ́ ní dé